ẹ̀yin ọmọ Yorùbá pé ẹ kú ojúmọ́ àlàáfíà Ọlọ́run kó tó máa bá yín gbé lẹ́ẹ̀kan sí ṣe rí báyìí pé nígbà tá à ń wí tẹ́ ní irọ́ là ń pa síbẹ̀síbẹ̀ náà àwọn kan tó lọ ń gbé káàkiri ní èní pé Sunday Igboho ti kú ṣùgbọ́n àwa gbà ládùúrà pé bí wọ́n ti wí ẹ̀kan ló ṣe máa ṣẹ nínú ayé wọn. Sunday Igboho wà láyé wà láàyè kò sí ní tó ṣọmọ Adéyẹmọ. Sunday Igboho tó jáde síta pé ẹ má pọ̀ balẹ̀ Yorùbá mọ́, ẹ má pọ̀ ọmọdé, ẹ má pàgbà, ẹ jẹ́ kí Yorùbá wà lálàáfíà. Pé tí ìbágbépọ̀ wa ò bá ti mú tó dára dání, ẹ jẹ́ kó ní kálukú ojórúkọ bàbá ẹ̀. Wọ́n ní rárá kí Sunday Adéyẹmọ kó fò kó rìnṣó kó mórí wá kó mọ́rùn wá. Yorùbá bẹ̀rẹ̀ sí ń lé Sunday ọmọ Adéyẹmọ kiri. Àwọn tá a pè ní àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn gan náà ló dúró gẹ́gẹ́ bí ọ̀tá wa. Ẹ wá rí lóde báyìí, Fúlàní ti ń kọ lẹ́tà sí àwọn ọba ilẹ̀ Yorùbá pé ọba ilẹ̀ Yorùbá ló kù táwọn máa jí gbé. Ọlọ́run ló ní kí ìròyìn yẹn ó tètè jáde sí wa níbi ìjẹrin tí wọ́n ti pẹ́lẹ̀. Àwọn tó sọ létí wọn tí wọn ò mọ̀ pé Yorùbá làwọn yẹ pa wọn gbọ́ Yorùbá dáadáa, tí wọ́n dẹ̀ wádìí ẹ̀ tó confirm pé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ń kidnap àwọn ọba ilẹ̀ Yorùbá yóò ká ìran Yorùbá lára. Ẹ gbọ́ ta ló fẹ́ gba Yorùbá náà nínú ilé ìtakora wa sí i? Ṣé ká sọ wípé àìgbọràn wa ni? Ta ló wá fẹ́ gbà wá nínú ilé ìta wa yìí? Mo rọ̀ wá, ẹ jẹ́ ká jíjí òdodo gbogbo àwa ọmọ Yorùbá. Àsìkò ti tó, àsìkò ti tó láti jíjí òdodo. Àsìkò ti tó láti mọ ohun tó yọ tọ́ àti ilé tó yẹ. Àwọn kábíyèsí Fúlàní ti ránṣẹ́ ikú sí ara wọn wípé ẹ̀yin ló kàn láti wá máa jí gbé. Sunday Igboho tó dìde ń gbà ẹ́ lọ́hùn pé ẹ má kan àwọn ọba wa lábùkù. Àwa fúnra ara wa la lé wọn, àbí bẹ́ẹ̀ kọ́? Àwa fúnra wa la lé wọn, la lé Sunday Igboho síta torí Yorùbá pé bí ikú lé ò bá pani tòde ò lè pani. Àwa la sọ wípé Sunday Igboho torí pé a fẹ́ gbowó lọ́wọ́ olóṣèlú, àrùn tá ń jẹ lọ́wọ́lọ́wọ́ la rántí ọjọ́ ọ̀la. Which way forward? Gbogbo ọmọ Yorùbá, Fúlàní ti ní àwọn ọba wa lókùn táwọn máa jí gbé. Ọ̀rọ̀ rèé o, kí ni ká ṣe o? Àwọn ọba wa fúnra wọn ti lé ọmọ tó ń gbèjà wọn, wọ́n ti lé síta, wọ́n ti ní pé kó fò kó rìnṣó torí pé àwa ló kàn ò dẹ̀ rí títí wá rò. Ẹ má gbàgbé wọn. Ànáwó ṣá Ọlọ́run ọba bó ṣe ń ṣọlá. Ẹ wo ṣá Ọlọ́run ọba bó ṣe ń ṣọlá. Ẹ̀rí pálárò pin ìdáfi tí wọ́n rán lọ́n létí o. Ẹ wo ṣá Ọlọ́run ọba bó ṣe ń ṣọlá. Àlẹ́ ẹ̀rí pálárò pin ìdáfi tí wọ́n rán lọ́hún létí sẹ́. Ẹ wo ṣá Ọlọ́run ọba bó ṣe ń ṣọlá. Ọ̀kẹ́gun roko tọ́ o, ojú ọdẹ ti mọ́ o. Ẹ wo ṣá Ọlọ́run ọba bó ṣe ń ṣọlá. Ọ̀kẹ́gun roko tọ́ o, ogun roko tọ́ o, ogun roko tọ́ o, ogun roko tán, ogun roko tọ́ o, ojú ọdẹ ti mọ́ o. Ẹ wo ṣá Ọlọ́run ọba bó ṣe ń ṣọlá. Akọ́mọdé máa bàgbà arúgbó táyé o. Ọmọdé máa bàgbà arúgbó táyé. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefatu.
Turoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or BookBookstore.com. For more info, log on to www.widowsadvocate.org. Enough is enough on domestic violence, a solution book to all marriage problems. Get your copy now.